Aláròyé máa wí o. Òwe a kì í sin bàbá ká tún sin ọmọ ní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ẹ̀ka tìpínlẹ̀ Èkó ń pa pẹ̀lú bó ṣe ń fi àìdùnnú wọn hàn sí ariwo tó ń lọ káàkiri ìgboro báyìí pé àwọn kan ti fọwọ́ sí i lọ́tùn lósì pé kí Ṣèyí ìyẹn ọmọ ààrẹ Bọ́lá Tinubu máa múra láti di gómìnà ìpínlẹ̀ Èkó. Ẹgbẹ́ yìí ní gbogbo ọ̀nà làwọn àtàwọn aráàlú máa gbà láti kọ ìgbésẹ̀ tó fẹ́ gbé láti sọ Ṣèyí di gómìnà ìpínlẹ̀ Èkó. Ẹgbẹ́ PDP fi àtẹ̀jáde yìí síta látàrí òǹtẹ̀ lọ́tùlọ́sì táwọn ẹgbẹ́ kan jan Ṣèyí Tinubu pé òun làwọn fọwọ́ sí láti gba ipò ìṣàkóso ìpínlẹ̀ ọ̀hún lẹ́yìn gómìnà Babájídé Sanwó-Olú. Lọ́jọ́ Ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kọkànlá ọdún yìí ni àgbáríjọpọ̀ àwọn olórí ọ̀dọ́ nílẹ̀ Nàìjíríà Coalition of Nigeria Youth Leaders ti kọ́kọ́ fi àtẹ̀jáde ibi tó ti fòǹtẹ̀jan Ṣèyí láti dupò gómìnà ìpínlẹ̀ Èkó jáde níbi ìpàdé wọn tán ṣe nílùú Òwèrì tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Imo síta. Bákan náà ni àwọn ẹgbẹ́ kan tó ń pe ara wọn ní ọ̀rẹ́ Ṣèyí Friends of Ṣèyí Tinubu náà tún fi ọwọ́ sí pé kó di gómìnà ìpínlẹ̀ Èkó lásìkò ìbò tó ń bọ̀. Wọ́n ní adarí tó ní àfojúsùn rere tó ní làákàyè ojú àánú àti ọgbọ́n téèyàn lè fi ṣe nǹkan yanjú ni ọmọ ààrẹ náà ń ṣe. Àmọ́ ọ̀rọ̀ náà kò tà lọ́dọ̀ àwọn èèyàn kan. Lára irú àwọn èèyàn tó bẹnu àtẹ́lu irú àbá bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni Akeem Amode tí í ṣe agbẹnusọ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Èkó. Lásìkò tó ń bá akọ̀ròyìn Punch sọ̀rọ̀, Amode sọ pé àwọn kò lè gbà ìpínlẹ̀ Èkó kò ní sìn ín. Ó ní òun kò mọ̀ pé ipò gómìnà tuntun di oyè ìdílé tí àwọn kan jogún ẹ̀. Ó ní kì í ṣe nǹkan tó bójúmu fún ọmọ láti jogún ipò lọ́wọ́ bàbá ẹ̀. Ipò gómìnà kì í ṣe ẹ̀bùn. Amode ní tó bá jẹ́ gbogbo orú ète tí wọ́n lò ní ìpínlẹ̀ Edo àti Ondo lásìkò ìbò tó ṣẹ̀ṣẹ̀ ṣe kọjá yìí ni àwọn ẹgbẹ́ APC fẹ́ lò lÉkòó, àwọn yóò gbéná wojú wọn nítorí àwọn kò ní gbà. Ó ní ó yẹ kí a rántí pé púpọ̀ nínú àwọn èèyàn ìpínlẹ̀ Èkó ni wọn kò dìbò fún Tinubu lásìkò ìbò ààrẹ tó kọjá. Ó ní èyí tọ́ka sí pé wọn kò lè ti ọmọ ẹ̀ lẹ́yìn tó bá gbégbá ìbò gómìnà ni. Bó lè jẹ́ pé agbẹnusọ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Èkó Ṣèyí Ọládẹ̀jọ ti ní irọ́ tó jìnnà sóòótọ́ ni ọ̀rọ̀ náà, pé ọ̀rọ̀ ìbò 2027 nírú àkókò tí a wà yìí ti yá jù. Ó sọ pé ó ti yá jù láti máa sọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2027 nísinsìnyí. Ohun tó yẹ kí a ṣe ni láti gbárùkù ti gómìnà wa àti ààrẹ tó ń darí wa lọ́wọ́ láti lè ní ìdàgbàsókè. Ẹgbẹ́ àwọn ọ̀dọ́ tán jẹ́ ògidì ọmọ Èkó ti bẹnu àtẹ́lu ọ̀rọ̀ náà pẹ̀lú. Wọ́n ní mọ̀lẹ́bí Tinubu kankan kò tún gbọ́dọ̀ gba ipò gómìnà Èkó mọ́. Àwọn ẹgbẹ́ yìí ni ó ti wá tó gẹ́, àwọn kò ní fààyè gba àtọ̀húnrìnwá láti máa ṣèjọba lé wọn lórí ní ìpínlẹ̀ Èkó mọ́. Wọ́n ní ààyè kò sí nípínlẹ̀ Èkó ṣùgbọ́n ààyè wà fún Ṣèyí Tinubu láti lọ dupò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ ìpínlẹ̀ abínibí rẹ̀, tàbí kó lọ sí ìpínlẹ̀ Imo níbi tí àwọn tó ń jàn án lóǹtẹ̀ ń gbé, kí wọ́n sì fà á kalẹ̀ kó ṣe gómìnà wọn níbẹ̀ lẹ́yìn tí ìṣàkóso ẹni tó wà níbẹ̀ báyìí bá parí. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ̀yìn.